ẹ̀yin èèyàn ṣe é gbàgbé o ìpè láìpẹ́ ní ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n bojú àánú wo àwọn ẹlẹ́wọ̀n kan tẹ́nìkan lọ tú wọn sílẹ̀ kan máa lọ lé wọn lálàáfíà. ọ̀rọ̀ ni Alhaji Oriyomi Hamuzat ní wàá sọ o. Kí ni Alhaji Oriyomi Hamuzat sọ nípa fọ́nrán yìí? Ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ àṣírí ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Alhaji Oriyomi Hamuzat wọ́n wá ní nígbà tí àwọn èèyàn gbọ́ pé ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n ti bojú àánú wo àwọn ẹlẹ́wọ̀n kan pé kán máa lọ lé wọn, ipò wá lọ wọnú líìsì pé sórúkọ ẹni báyìí báyìí ṣé kò sí ń bẹ̀. Ẹ gbọ́ gbogbo wìnrìnwìnrìn ọ̀rọ̀ lẹ́nu Alhaji Oriyomi Hamuzat. Ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ̀yin èèyàn wa, ẹ má fọ́lọ̀ Kúnlé Ìjẹ̀ṣà TV kẹ́ ẹ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa. ètò ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pọkọ rẹ̀ ẹ túlẹ̀, ètò tún ṣẹlẹ̀ tí gbogbo Nàìjíríà tún gbọ́ náà rẹ̀ tún túlẹ̀. ẹni tó kú ti ẹ̀ gbé pásítọ̀ Àlẹ́rù ń bá àwọn èèyàn pé kíní ìgan wọn sáré lọ wo líìsì pé Adedoyin ò sí ń bẹ̀ tó bá wà mẹ́kìnlẹ̀ ẹ̀ sí. kò sí ní ta fẹ́ ṣe náà. kò sí àtìsí ìlẹsẹ ọgàn bóyá ti ní ẹsẹ òní kan. ṣé ká discuss ọ̀rọ̀ yìí. a discuss ẹ o. ti Ìbàdàn ọmọ èèyàn ńlá ni eléyìí náà ọmọ èèyàn ńlá ni àwọn olóbìnrin bí àwọn list tán fà rẹ. What are the justifications? kọ́míkẹ́ bàlọ́lá. wọ́n ti mú lọ. ṣé kájọ ṣeré làgòdì kẹ́ ẹ bá èèyàn márùn sọ̀rọ̀ kéèyàn márùn yẹn sì represent èèyàn 50-50 náà tó wà làgòdì kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn tí wọ́n deserve pardon yìí tó yẹ pé táyé bá gbọ́ pé wọ́n tú wọn lẹ̀ inú wọn ó dùn wọ́n pọ̀ lé wọn káàkiri yàtọ̀ sáwọn tó ń filẹ̀. now kí ló ṣeé ṣe ẹ jẹ́ ká wò bọ́n ṣe fi Mariam sílẹ̀ ṣe mọ̀ pé téèyàn bá dáràn tí wọ́n bá tì mọ́lé kì í ṣètòrí òun nìkan náà fi tì mọ́lé ní táìmù yẹn torí irú ẹni tí yóò bá fẹ́ dárú ọ̀ràn bẹ́ẹ̀ kó má bàa ṣẹlẹ̀. send the signal sí wọn. so bí Mariam ṣe jáde tí Ìbàdàn náà jò ní òun náà jáde Mariam náà nìsín ó jáde àwọn méjèèjì ọkọ wọn náà pa wọ́n ti fà wọ́n lẹ̀ àwọn òbí àwọn yẹn ń sìn wọ́n ti pàdánù tiwọn kò sí tí n tó dájú ni pé lọ́jọ́ tán fi Mariam lẹ̀ jubilation ni ó máa ṣẹlẹ̀ nílé àwọn Mariam ni wọ́n máa dùn nítorí ṣẹlẹ̀ ni pé nílé àwọn ti bí ìbànújẹ́ ni wọ́n wà lọ́kàn wọn ètò tí wọ́n dájú ni pé Mariam ò lè lóṣù kan Nàìjíríà gbogbo ṣẹ́ ò ti parí Mariam ò ti lọ torí tọ̀yọ́ state náà nígbà náà òun náà lọ ní now kí ẹ̀kọ́ wo ní kọ́ wa kí ló ṣeé ṣe kó tẹ̀yìn ẹ̀ yọ láwùjọ kí sì lọ̀rọ̀ tẹ́ ẹ bá àwọn ọkùnrin sọ. kan yára wọn bírè ni o. Yorùbá ní ẹni tí a bá fẹ́ràn láti mọ́lé ẹ jẹ́ kí a gbà pé ààrẹ nífẹ̀ẹ́ wa gan-an. lára ìfẹ́ wa tí wọ́n ní ni àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní ìdásílẹ̀ kúrò nínú àhámọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. ìdásílẹ̀ yẹn tún wá fa fàǹfà ẹ jẹ́ á wo Mariam ọmọbìnrin yìí ọmọ olówó ni wọ́n lọ́mọ èèyàn ńlá kan ní lórílẹ̀‐èdè ó sì gún ọkọ rẹ̀ pa ọkọ rẹ̀ wà bẹ́ẹ̀ lọ́dún 2020 kan 2020 náà ó nìyẹn wọ́n ti yọ̀ǹda òun náà pé kọ́ ọmọ lọ́ọ́lé wọ́n ti release ẹ̀ àwọn èèyàn wá ń sọ oríṣiríṣi pé ṣé Mariam yìí tí wọ́n fi ilẹ̀ yìí òun nìkan ló nídìí ìtúsílẹ̀ pẹ̀lú orun tó gbé dé ipò tó dé yẹn wọ́n fi áńgà ròyìn Mariam pé kó tó pa ọkọ rẹ̀ yẹn ó ti attempt ti wà lọ́pọ̀lọpọ̀ ọgbà ìjà burúkú líle kókókó kó tó di pò padà gbẹ̀mí bọ̀bọ́ yẹn tó kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé cases wọn bíi pé wọ́n ń wa mọ́tò lọ èèyàn já náà wọ́n tẹ bírèkì bóyá bírèkì òmu tó gbààyàn tẹ́ni yẹn kú manslaughter wọ́n wà ń bẹ̀ àwọn kan wà gan wọn tiẹ̀ tí ì mójútó ọ̀rọ̀ wọn ẹlòmíì tó bá ti rojọ́ báyẹn ti mọ̀ pé wọ́n dáràn sí lọ́rùn. Mariam nìkan kọ́ o the same thing ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ẹnìkan náà tó náà ó pa ọkọ rẹ̀ yẹn jẹ́ breadwinner family wọ́n tú òun náà lẹ̀ ọmọ èèyàn ńláńlá làwọn èèyàn wọ̀nyí
ṣé àwa tí a jẹ́ ọmọ àtàpátá dìde táìsọ ọmọ èèyàn ẹ ti rẹ́sẹ̀ fi wọlé tí. ṣé a ṣe wá orílẹ̀-èdè ṣé àjọ orílẹ̀-èdè yìí ni no because ètò ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pọkọ rẹ̀ ẹ túlẹ̀ ètò tún ṣẹlẹ̀ tí gbogbo Nàìjíríà tún gbọ́ náà rẹ̀ tún túlẹ̀ so ẹni tó kú ti ẹ gbé I don't understand. ní ẹni tó kú ti ẹ gbé ní ìlú Aríremọ́ṣẹ́ Amọ̀kàṣìkà ẹni tó kú ti ẹ gbé. wọ́n lọ. Pastor ìlú Aríremọ́ṣẹ́ kí ni kí a ti wí Amọ̀kàṣìkà. kí ni kí a ti wí pé èmi ó ṣàánú fún ẹni tèmi ó ṣàánú fún. That's a different philosophy entirely. I trust you. Ó ti tán. Different philosophy there. Ó ti tán. It is not the philosophy about justice. ṣe. It's the philosophy about mercy. Mercy. And you see, when we talk about philosophy of mercy, it's also based on merit. Pásítọ̀ àlẹ́rù ń bá àwọn èèyàn pé kíní ìgan wọn sáré lọ wo líìsì pé Adedoyin ò sí mbẹ̀ tó bá wà mbẹ̀ kí n ẹ ṣe. kò sí. Kò sí níta fẹ́ ṣe. kò sí tẹ́ ṣe náà. kò sí àtìsí ilé sọ gan bóyá ti next year ò ní kàn. ṣé ká discuss ọ̀rọ̀ yìí. a discuss ẹ o. mátà yìí lè díẹ̀ o sẹ́rí tó fi lé ni o. tí Ìbàdàn ọmọ èèyàn ńlá ni eléyìí náà ọmọ èèyàn ńlá ni. ẹ máa ń sọ̀rọ̀ kan yìí pé ká farigun ká yẹ ẹ̀sọ́ àkàlà. káwá dákànnà nǹkan bú ọmọ àti òro sí bóònù náà kì í ṣe sórí tọ́bọ̀ ò ṣe. bàbá. àwọn olóbìnrin pé àwọn líìsì tán fà rẹ. What are the justifications? láti fi ṣe ẹjẹ gbogbo the social stratification àjùra wa lọ society o àbọ̀dọ̀ tanra wa o. Pastor respect tí wọ́n bá fún mi kọ́ ni wọ́n máa fọmọ tó dúró yìí ó yàtọ̀ síra wọn o. the same thing náà dẹ̀ ni nínú òṣèlú àti nínú ayé. àwọn kan wà tó ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ pé nǹkan báyìí bẹ́ẹ̀ náà ni ó sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó yẹ wọn lọ́wọ́ wò they are non-state actors wọ́n wà dáadáa. ṣùgbọ́n perspective tí a fi wo ọ̀rọ̀ yìí láti gbé kínní ìjáde ni pé we are looking at egalitarian society where everything will sọ pé àti ilẹ̀ Eldorado where everything will be equal lè rí nínú ayé lè rí especially in this third bottom billion world náà gbọ́dọ̀ wá ń bì lè rí bẹ́ẹ̀. ìdí nu tó ṣe pé àwọn tí wọ́n advise Mr. President tí wọ́n lọ ṣe selection wa àwọn tán mọ̀ nípa òfin àwọn tán jẹ́ ọ̀tọ̀kùlú àwọn ọ̀tọ̀kùlú ìlú yẹn àwọn ni wọ́n lọ kóra wọn jọ àwọn ni wọ́n yàn sí position láti lọ wọ àwọn wo la máa fún ní presidential pardon àwọn yẹn náà kọrúkọ wa ẹ jẹ́ dákun in Nigeria àwọn kankan máa tẹ̀léra wọn. Number 1 who knows who àtẹ̀lé owó dẹ̀ tẹ̀lé mi sọ pé fún rẹ̀ ṣùgbọ́n fún àwọn tó lọ sí ò lè sọ owó lé dọ́là we are living in a dollarized society dọ́là lè tẹ̀lé pé ẹjọ́ dákun ẹ bá ń yọ ọmọ mi sí ẹ ẹjọ́ bá mi ṣe báyìí ni màá ṣe ṣe ní area tá a délé ni ó ti di area compromise I am going to do this for you you are going to do this for me transactional kìíní là ń lò life là ń lò lọ́wọ́ ní Nàìjíríà báyìí. transactional relationship. honestly transactional relationship. ìlà ń lò lọ́wọ́ báyìí máa fún ọ lélẹ̀ if you rub my back I rub yours too bá a ṣe ń lónu ṣùgbọ́n ká wo pé bóun ní ṣé bóyá kí society ṣe rí lélẹ̀ wàláhì kì í ṣe bẹ́ẹ̀ ibi tá a bára wa yìí bí gbadé banana republic ni. ṣé ìwà àfikún tó wà ń jọba gan-an wọ́n ti ń di ara masses jù. of course wọ́n ṣe nǹkan míì àwọn kò ní reason to do it. mi mọ̀ bóyá ẹ mọ̀ wọ́n dẹ̀ ṣe anyhow. mi mọ̀ bóyá ẹ mọ̀ play chess tí ẹ bá gbé kíní ọpọ́n chess yẹn lọ́wọ́ àwa ni wọ́n gbé kíní ọpọ́n draft yẹn ẹ̀yin wa náà gbélé tán ti ń ta draft wọ́n mọ̀ pé kò sí ní ta ṣe irọ́ dẹ̀ ni tá a bá dìde lẹ́ẹ̀kan náà gbogbo tán ta ayò yẹn ó máa túká ni ṣùgbọ́n bá ṣe wá nù wọ́n ti rí i pé kò sí nǹkan tá a ṣe they now look at it from this way for example family tán ti pààyàn ọkọ tí wọ́n pa yìí bó nínú wọn ṣe rí lẹ́nì lórí situation yìí náà àwọn wà nù ìbànújẹ́ ẹ̀yìn yọ ẹ̀tù ọmọ tí ń sílẹ̀ mo sọ̀rọ̀ kan ní àná níbi Osinachi tí wọ́n ogun tí máa yẹn tó gún ìyàwó ẹ̀ pa tíyàwó kú pẹ̀lú ọmọ bíi méje tí wọ́n mọ́kọ tọ́jú síbẹ̀ ẹ̀ní rísì tẹ̀bi tú eléyìí sílẹ̀ níbo ti bímọ sódà á lè lọ tọ́jú ọmọ rẹ̀ tó Osinachi ta ni ó tọ́jú ẹ̀ fún. ọmọ wo ló ń tọ́jú. kò tí ì yé mi o. so ẹni tí wọ́n jọ bímọ ti kú náà. ó ti kú. ẹgbẹ́ kọ́ ọmọ lọ sọ́fánẹ́jọ. that is it o àti ẹ̀mọ̀ pé láfíríkà bàbá ọmọ ló lọ́mọ wọn kọ́ ọmọ lọ fún ìyẹn ẹ ṣe bẹ́ẹ̀ ọkàn yìí. ok tí ìyá àti bàbá bá kú lọ́jọ́ yẹn ńkọ́. kí ló fẹ́ ṣé wọn ní sáyé wọn. so kò sí nǹkan kan míì ju wípé wọ́n kàn ra pálọ̀ bọ̀lù wọ́n ṣe ní nǹkan tó wù wọ́n pé ní tá a fẹ́ ṣe lélẹ̀ ìjọba dẹ̀gbọ́ ọkùnrin bẹ̀ tó míì gbogbo ọ̀tá tú sílẹ̀ èmi ò rí wọn bí àwọn tó ṣe pé nítumọ̀ èmi ò rí èmi ò rò bó nítumọ̀ èmi kàn rí i pé a kàn lo opportunity yẹn láti fi dá wọn kan láre kí àwọn kan bá lè ráyé gbé
at the expense of àwọn kan exactly nǹkan tó ṣe nu mi ò bú president o torí pé president ò mọ àwọn tán mú wá àwọn kan ni wọ́n serve as an adviser tí wọ́n lọ kọrúkọ àwọn tí wọ́n tú sílẹ̀ wá bàbá ó dẹ̀ buwọ́lù kó lè mọ gbogbo wọn tó wà ń bẹ̀ kò sí bó ṣe fẹ́ mọ̀ wọn ADC African Democratic Congress náà sọ̀rọ̀ lánàá pé nínú àwọn tó sún sílẹ̀ wọ́n ní drug barons ó wà nínú wọn ìlànà fi sọ̀rọ̀ pé drug trafficker drug baron láfi jọ ń yí nomenclature ń bí lánàá bọ́n kan tí mo mọ̀ ní pé wọ́n náà drug baron sí pọ̀ bóyá wọ́n rí list wọ́n tẹ̀ ló wà lórí exandu Bayo Nanuga wọ́n náà dẹ̀ kọ àwọn ẹ̀sẹ̀ tí wọ́n ṣẹ̀ síbẹ̀ èmi ò lérò yìí pé nínú àwọn tó tú sílẹ̀ àwọn kan lè kan sí because ara àwọn kan ti pé wọ́n ti ẹ̀ dára àtọ̀ ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ yàn náà ṣe wà lẹ́wọ̀n títí di ṣe until tábà tó ṣe kò ṣeé ṣe o. George Orwell ìwé méjì kan tó kọ tó bá mi lẹ́rù jù number 1 ó kọ Animal Farm number 2 ó kọ ìwé tó pè ní 1984 inú Animal Farm ló ti ní all animals are equal but some are more equal than the other. Ó wá going to Animal Farm he wrote a tragedy of a society tó jẹ́ pé they are exploitative and are criminally minded in the discharge of duties and justice. Nínú 1984 ó kọ̀rọ̀ nípa using logic against logic only to know and not to know to be conscious of complete truthfulness while making carefully constructed lies. So using logic against logic. I think we are in an environment where both 1984 and George Orwell Animal Farm is now staring us in the face. When it comes to the level of injustice perpetuated within the corridors of power and the level of impunity and rascality that engulfed or that characterizes the corridors of power. Now, let me take it this way. Cherry, in a society where robbers are let loose, where drug barons are let loose, where murderers are let loose, it has become worse than a banana republic. It has become a chaotic environment, toxic environment. It has become a criminally minded environment. And what do we see in a criminally minded environment? Criminal activities mama festasi, insurgency mama kosi, financing of terrorism mama kosi, killings unnecessary killing mama kosi, and these people will escape because there is no justice. These people go scotch free. Tí àwọn kan bá ń pa àwọn kan tán genocider, tán pa àwọn kan tán gbalẹ̀ wọn tán gbogbo ẹ̀. What will happen tá máa pè ní pé a kàn máa pè ní just clash lásán ni, community clash la máa pè. Instead of calling it the name it is, how can Fulani X-men come to a village kán pààyàn Benue kán gbalẹ̀ wọn kẹ́ ẹ sọ pé just ordinary community clash lásán ni. So this is what is characterizing our society today. Now let me go to what the president did. Ifemi gave her his defense. The president Ilemama Bogbantowa. But I want to disagree with that because we have the DSS before Adedoyin. A lot of people will profile them. DSS will profile it. Are they worthy of being pardoned? Now, our crime come out till one purview federal government. Our cases come to state level only. Federal government only pardon and to pass through the state courts. No. You can only pardon people pass through the federal courts. Yes, exactly. So people pardon, they pass through the federal court. Yes. I want to tell you, the court historically na fi pardon ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò sí under purview wọn tí ò tí ì bí wọn gbà tó ṣẹlẹ̀ gan. The issue of Abat Macaulay and co. Are you get what I'm saying? Now tó bá wọ́n tó pa ọkọ̀ yìí in both the state and the federal, who do you know ni o? And the masses, there are so many people ní Agodi. So many people in other prisons tó jẹ́ pé àjùlọ làwọn kan fi hàn wọ́n tó fi wà níbẹ̀ yes. tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ wọn ti gbọ́ kéèsì di ọ̀la tó fi wà níbẹ̀ and these people are not even released, they are not even looked after tó jẹ́ pé àwọn tó wá pa ọkọ wọn àwọn murderers àwọn drug barons àwọn lè wọ́n release. You are sending back into society criminals, and this is just an example of telling people pé o lè pa ọkọ anytime tó o bá ti mọ̀ èèyàn o lè waste life ọkọ ẹ o lè waste life anybody else. Ọ̀pọ̀ ẹgbẹ́ kan nílé pa ó lè waste life anybody else tó o bá ti mọ̀ èèyàn. Má tú sílẹ̀. Má tú ẹ̀ sílẹ̀. That is what it means.
So I think Nigeria should speak out. Speak out. We have seen lawyers speaking out. And could the beautiful president needs nothing more. That's a reverse. No, sir. No. No. They can, you know how to know somebody who is purposeful in life, somebody who has strength, somebody who is just. Okay. Somebody who is just is somebody to make an error, to the reverse it, to the give apology. It doesn't make you to be a weakling. It projects you as somebody with strength. Yeah, I agree. Are you getting what I'm saying? Saying sorry for what you did wrong is not saying you are weak. It's telling us how just you are. You see, we are looking at the moral aspect of these things. Morality is not justified. And what are we preaching? Every law, some of the law steps out of morality. Do not kill, do not be covetous. Out of morality. So where is the moral justification for releasing somebody who killed her husband? Moral justification that fẹ́ni tí ó dé gbé drug barrel cocaine ló gbé tó fi débẹ̀. Kílẹ̀ message wo lè pass sí àwọn aráàlú? What message are you passing to us? Ibi tẹ́mi ti sọ pé mi ìfẹ́ agree níbi kan tẹ́ sọ ni pé DSS wọ́n ti lọ profile àwọn people yẹn wọ́n ti wo ẹ̀ṣẹ̀ tánṣẹ́ o pé ẹ̀ṣẹ̀ tánṣẹ́ lélẹ̀ o wọ́n wá gbé wá ẹ mọ̀ gbàgbé pé committee yẹn ni wọ́n gbélé lọ́wọ́ o committee lè dàbàrú ẹ̀. Committee headed by Lateef Fagbemi. ó lè dábàá ẹ̀kọ́ minister of justice ó lè dàbàrú ẹ̀ kó sì. On the remark fún gọ́ọ̀mẹ̀ntì ní àpò the last minute wọ́n máa that is it. The buck stops on the table of the president. No. Listen to me, Femi. Tẹ́bá ń sọ ní Ọ̀yọ́ state lónìí ikú minister of justice minister of education ọ̀dà àgbo ìdá ìjọba Ṣèyí Mákindé lẹ̀ ẹ́ bà wí. The box stops tẹ́tà lẹ̀ ń dárúkọ. Ṣé Ṣèyí Mákindé listen Femi ṣé Ṣèyí Mákindé òun ló wà ní in charge schools tó yẹ kó fún wọn ní advice ẹja ṣe bí nígbà tó ń ṣe budget ministry kọ̀ọ̀kan do they budget to renovate these schools? Do they key into the agenda of government himself? You see, institutions under the government, what makes a government are the agency and the institution, a conglomerate of the agencies and the institutions that is within the confines of that government and don't make a government. Are you getting? But the buck stops on the table of the governor. Yes, Mariam Sada is among those pardoned by President Bola Ahmed Tinubu. She was convicted of killing her husband, Biliaminu Bello, and sentenced to death. In 2020 after spending 6 years and 8 months at the Suleja Medium Security Custodial Center. She received a full presidential pardon on October 9, 2025 as part of a broader clemency exercise for 175 convicts and former convicts. The pardon was recommended by the Presidential Advisory Committee on the Prerogative of Mercy, chaired by Attorney General of the Federation, Lateef Fagbemi, and was based on several factors, includes good conduct, Sandra's good behaviours during her time in prison. Remorse had demonstrated remorse for the crime. Family plea her family's request for her release, citing the best interest of her 2 children. Rehabilitation, her commitment to being a model prisoner and embracing a new lifestyle. This decision has sparked mixed reactions, with some questioning the rationale behind freeing a convicted murderer, while others remain on death row for similar offences. Bàbá ẹ̀dẹ́kun sà l'Abuja níjọ́ ni Fúlàní kan da ẹran lọ sínú ilé ẹnìkan ó wá fẹ́ yìnbọn pẹ̀lú ẹni ẹ̀ wá gba kínní ẹ̀ lọ́wọ́ ẹ̀ wá pa Fúlàní ẹ̀ bọ̀bọ̀ yẹn ń bẹ lẹ́wọ̀n sí kí ló tún wọ́n tú sílẹ̀. Self defence nìyẹn. Wọ́n ti mú lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ yẹn. Kọ́míkẹ́ Bàrọ̀dá wọ́n ti mú lọ. Ṣé kájọ ṣeré làgòdì kẹ́ ẹ bá èèyàn márùn-ún sọ̀rọ̀ kéèyàn márùn-ún yẹn sì represent èèyàn 50-50 náà tó wà làgòdì kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn tí wọ́n deserve pardon yìí tó yẹ pé táyé bá gbọ́ pé wọ́n tú wọn lẹ̀ inú wọn ó dùn wọ́n pọ̀ lé wọn káàkiri yàtọ̀ sáwọn tó ń fi lẹ̀ now kí ló ṣeé ṣe ẹ jẹ́ ká wò bọ́n ṣe fi Mariam sílẹ̀ ṣe mọ̀ pé téèyàn bá dáràn tí wọ́n bá tì mọ́lé
kì í ṣètòrí òun nìkan náà fi tì mọ́lé ní táìmù yẹn torí irú ẹni tí yóò bá fẹ́ dárú ọ̀ràn bẹ́ẹ̀ kí nìyẹn lè kó má bàa ṣẹlẹ̀. send the signal sí wọn. So bí Mariam ṣe jáde tí Ìbàdàn náà jò ní òun náà jáde Mariam náà nìsín ó jáde àwọn méjèèjì ọkọ wọn náà pa wọ́n ti fà wọ́n lẹ̀ àwọn òbí àwọn yẹn nìsín wọ́n ti pàdánù tiwọn kò sí tí n tó dájú ni pé lọ́jọ́ tán fi Mariam lẹ̀ jubilation ni ó máa ṣẹlẹ̀ nílé àwọn Mariam àwọn èèyàn máa sunkún tiwọn. nítorí ìṣẹ̀lẹ̀ ni pé nílé àwọn ti bí wọ́n mọ̀ pé òrèlè ìbànújẹ́ ni ó wà lọ́kàn wọn ètò tí wọ́n dájú ni pé Mariam ò lè lóṣù kan Nàìjíríà gbogbo ṣáà ti parí Mariam ò ti lọ torí tọ̀yọ́ state náà nígbà yẹn náà òun náà lọ rí now kí ẹ̀kọ́ wo ní kọ́ wa kí ló ṣeé ṣe kó tẹ̀yìn ẹ̀ yọ láwùjọ kí sì lọ̀rọ̀ tẹ́ ẹ bá àwọn ọkùnrin sọ. ẹ yára wọn brain ni o. ẹ ṣe ẹ ṣe prerogative right of mercy kò ní limitation. bẹ́ẹ̀ni it could be extended to. gbogbo wa láyé yìí wọ́n ní tọ́lọ́run bá sàmì ẹ̀ṣẹ̀. kò sẹ́ni tí ó dúró. kò sẹ́ni tó máa dúró. bẹ́ẹ̀ni. that is the fact. But you see everything in a society where we belong to come on Japan encourage so much of criminality. We have to look deep into it very well. ṣe èmi expect kan tó wọ́n ti dá sílẹ̀ káwọn family àwọn ọkùnrin yẹn náà sọ pé àwọn làwọn ní kí wọ́n túlẹ̀ àwọn family àwọn kan pa. ṣe ìyẹn ni ó fọwọ́ wọ́n mú yẹn. ṣe pé family tiwọn ìyẹn bò yẹn àwọn family àwọn kan pa iná wa sọ pé àwọn làwọn ní kan túlẹ̀ for the sake of. gbà tí mo ń kà ẹ fẹ́ gbọ́ bẹ̀ yẹn gbà tẹ́mi náà ń kà mo fẹ́ rí bẹ̀ yẹn pé family yẹn ti padà jọ sọ̀rọ̀ wọ́n kú jọ lọ́mọ náà ni láìpẹ́ torí ọmọ ni a jẹ́ pé family ti gbọ́dọ̀ wọ́n ti padà jọ sọ̀rọ̀ kò síbẹ̀. ilẹ̀ Haúsá ni wọ́n ti gbà pé àmúwọ́ Ọlọ́run ni ìsọ̀rọ̀ Allah ni pé làwọn fi jọ but kò sí kílásì yẹn bẹ́ẹ̀ kò sí family ọkọ ń bẹ̀ láti pé wọ́n tẹ ojú wọn mọ́lẹ̀. àwọn cases mi káwọn tó wà involved tó jẹ́ wọ́n sọ pé wàá ṣèjọ́ mọ́ state prosecution gan àwọn àkákò nǹkan táwọn yẹn bá sọ pé look let's nullify this thing àṣẹjọ́ mọ́ wọ́n dẹ̀ máa gbé jáde pé àwọn báyìí náírà wọn ò ṣẹjọ́ mọ́ táwọn wọn ò ṣe báyìí mọ́ kálẹ̀ táwọn kan ṣẹ̀tù ni o wọ́n wù wíjọ àti kúkú rí ijọ́ tó wà bí akúkú ti rí pé ẹnìkan wà ní àwọn tó gbọ́ agbófinró tó ṣe ṣàkárá mọ́ bàbá kan ní challenge tí bàbá yẹn kú sẹ́nu steering abẹ́ ti gbàgbé ni story kan báyìí jẹ́ pé ara àwọn agbófinró tó uniform ni tó gbá bàbá yẹn mú báyìí tó bọ̀ tí àwọn ẹni hospital lọ́mọ tí ń bọ̀ nǹkan kan ìgbà tí wọ́n lè bàbá yẹn kú ìgbà tí wọ́n wá family méjèèjì wá mo mọ̀ pé mo wà níjọ́ yẹn tí family méjèèjì wá tí wọ́n dẹ̀ sọ pé ok àwọn ò bá wí but ọmọ yẹn gbọ́dọ̀ jìyà at the end of the day wọ́n bẹ̀bẹ̀ àwọn náà ra pósí náà ra nǹkan náà ṣe gbogbo kíní ẹyẹ ìkẹyìn tá ṣe gbogbo ẹ àwọn fámìlì méjèèjì inú wọn dẹ wọ́n sì parí ẹ̀ wọ́n dẹ parí ẹ̀. àìmọye irú ẹ̀ tá ti settle bí. tá settle because ó ní consent àwọn ẹbí àwọn téèyàn wọn mú. ó ní consent victim nínú. very soon they will release Abdulrahman who killed his girlfriend in Ilorin too. okay but ẹ má gbàgbé kíní kan o we are in a society ṣẹ́gbọ́ where influence and affluence determines outcome of anything. ẹni tó bá ti léèyàn ní òkè tàbí tó léèyàn lókè wà ní opportunity láti escape a lot of justice wà ní opportunity láti exploit justice the justice system. to one's favour. bẹ́ẹ̀ni then tí bá ní di favour ẹ tí mo yẹ pé olóòkọ nìbàdàn Fẹ́mi tí mo dẹ̀ fẹ́ jẹ nǹkan tí mo dẹ̀ pé olóòkọ. you have to dance to my tune. tí bá tú ọmọ ẹ lẹ tí mo yẹ pé wọn náà lè join mi. ṣé o understand mo lè tú ọmọ ẹ lẹ mo lè tú lẹ o. kí ni mò ń sọ lẹ́ẹ̀kan yí pé ọ̀rọ̀ tí mò ń sọ nù pé kí ni ká ti wí pé ṣùgbọ́n ẹni ká mọ́ lò. so wọ́n ní family ọkọ gan ti release a statement. okay. wọ́n ní family ọkọ ti release a statement tí wọ́n fi ń banújẹ́ lórí ọ̀rọ̀ yìí.